Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima hughliqa wal khatim liman sabaqa nasirul haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi akan qadrihi wa miqdaril azim. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Adúpẹ́ Ọlọ́run àti ajé fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti tó fún àwọn gíyàzá wa kọrún Allah subhanahu wa ta'ala kuma sa ìgbọ̀ ọpẹ́ wa ìrẹ̀wọ̀ ọ̀nà àṣàlátò ta sí kọmọjẹ́ ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo mùsùlùmí ayé. Èmi náà ni Abdulmumin Adégbọlá olórí ẹbí ìdílé Alhaji Amiyu Adégbọlá Sókótó tí òkè olóòkun ní ìlú tí ilé Sókótó òkè olóòkun ní ìlú Ìbàdàn. Wọ́n wá sí ojú sí àmìdá ní òwúrọ̀ yìí wọ́n wá láti wá fi ẹ̀mí ìmoore hàn ni. Yàkọ́kọ́ ọ̀kẹ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi àtàtà Àṣà Yorùbá TV. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ o, ohun tó ṣe fún mọ̀mọ́ lórí o, Ọlọ́run á bá mi dúpẹ́ fún ẹ o. Gbogbo tí mi àti tí ó kì mí nínú nǹkan rẹ Ọlọ́run nìyẹn kó dìde àyẹ́ o. Mo dúpẹ́ mọ̀mọ́ lórí o torí ẹ̀yin lè ń bá mi gbé àwọn fídíò tí mò ń ṣe yìí lè ń bá mi gbé jáde. Mo dúpẹ́ o, ẹ ṣeun gan o. Bẹ́ẹ̀ ni mo tún fi àsìkò yìí dúpẹ́ ní ọwọ́ Sheikh wa Sheikh Shahama TV. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o. Gbogbo ń tẹ̀sí fún mi mọ̀mọ́ lórí o. Mo dúpẹ́ o, Ọlọ́run á mi dúpẹ́ fún yín o. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Sheikh wa Al-Fulani. Mo dúpẹ́ o, gbogbo ń tẹ̀sí fún mọ̀mọ́ lórí o. Mo dúpẹ́ o, ẹ ṣeun mi o. Pàápàá jùlọ mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ògo Ìlọrin lápapọ̀ àti gbogbo ọmọ Ìlọrin lápapọ̀ nílé àti ní oko. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣeun o. Mo dúpẹ́ mọ̀mọ́ lórí o. Èyí pé àwọn Yorùbá lọ́bọ̀ wọn ni ẹni tá bá ṣe lóró sí òdùpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ní o. Mo dúpẹ́ mọ̀mọ́ lórí o, ẹ ṣé mo dúpẹ́ o. Pàápàá jùlọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lọ́ọ̀yà àwa mùsùlùmí. Mo dúpẹ́ fún àwọn iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe fún wa. Mo dúpẹ́ àrí o. Èmi mo wá sórí social media yìí tí mo wà ń béèrè pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. Ẹ bá wa dé ọ̀rọ̀ yìí díẹ̀. Ẹ sì gbọ́ sí wa lẹ́nu ẹ sì gbà. Tẹ́ bá gbà kí láṣẹ fún yín ná. Gbọ́ pé ẹ̀kọ́ tẹ́ gbà yìí àdúpẹ́ àmọ́ lórí o. Èmi dúpẹ́ o, mọ̀mọ́ lórí o. Ẹ ṣeun mo dúpẹ́ o. Ẹ ṣe wá dẹwọ́ kínní yìí inú mi dùn ayọ̀ mi kún. Ìwà wa ní òkú náà ni ìbọn ró. Ìwà yòókù náà ẹ̀jẹ̀ bá wa dẹ̀ báyìí náà nítorí Ọlọ́run. Ẹ bá wa dẹ̀ nítorí tọ́lọ́run nítorí táyọ̀ ọmọ sọ̀rọ̀ àṣàlá. Ẹ bá wa dẹ̀. So èmi kò dúpẹ́ ọmọ lórí o. Ẹ ṣeun wa o. Sheikh Al-Fulani mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Mo rí show tẹ́ ẹ ṣe ní alẹ́ àná. Inú mi dùn. Ọ̀rọ̀ Al-Qur'an ni ó ti sọ. Daraballahu masalan lilladhina kafaru imrata Nuhi wa imrata Lutin. Ó ti sọ. Síbẹ̀síbẹ̀ àwa ń bẹ lọ́run ni. Ọlọ́run aláàánú kó bá wa yí wọn padà. Torí pé ọkọ yí àwa Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ àfikún ronú pé wàdà. Àṣọ pé Ọlọ́run bá wá yí inna Allaha ghafurun rahim. Aláforíjì ni. Ọba foríjì yẹn tán á tún kẹ́yìn Ọlọ́run bá wa kó sí wọn nú. Wọ́n lè túbá. Wọ́n tọrọ àforíjì. A mọ̀ pé Ọlọ́run ní aláàánú aláforíjì. Ọ̀rọ̀ wọn ṣe gẹ́lẹ́ ó lè yé sọ yẹn. Olóye ọ̀rọ̀ máa yé. Ẹni tó bá lè tẹ́tí láti fi gbọ́rọ̀ ọ̀rọ̀ wa máa yé. Wọ́n wá tó wá fẹ́ fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún àwọn oníṣẹ̀ṣe orí social media. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ lọ sún agbẹ́jẹ́ mọ́wọ́ o. Ilé tó bá fẹ́ jèrè ọmọ rẹ̀ nù yín kó lọ sún agbẹ́jẹ́ mọ́wọ́ o. Torí kàwọn tó tó bọ́ tàtọ̀ tó ń ṣépè fún àwa tá à ń bá ọmọ wa bẹ̀bẹ̀ yẹn. Ló dé ẹ̀yà báyìí gan-an ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ yìí. Ìkan náà ń pèrè ẹ̀ ní ajíhìnrere ìṣẹ̀ṣe. Mo ń bá ọmọ tèmi kó ṣe nǹkan tí ò dáa. Wọ́n yìí tó bọ́ ta ó tún ń bú mi. Ó tún ń ṣépè fún mi. Ṣé báyìí lẹ rí ni ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ yìí?
tí bá kí jẹ́ pé a ti mọ àwọn àgbààgbà àṣẹṣe kan tẹ́lẹ̀ ní tí wọ́n jẹ́ èèyàn gidi, torí pé nígbà táwọn kéékèèké a máa ń wo ṣó bàbá wa Yẹmí Ẹlẹ́bùíbọn Ìfẹ́ Olókun Àsọ̀rọ̀dayọ̀ ń pààyàn létí ní NTA Ìbàdàn, láti máa ń rí àwọn ẹ̀kọ́ kọ́nú àwọn eré yẹn. Tí bá jẹ́ pé a ti mọ àwọn yẹn nàbà rò pé ẹbí gbogbo ohun tẹ̀sẹ̀ sí rí nìyẹn. Nígbà tí mi jáde tí mò ń sọ tó ń dùn mí lórí ọ̀rọ̀ ọmọ mi tó ń bá wà nú jẹ́, tó ń ba gbogbo ẹbí wa nú jẹ́, tí wọ́n yìí tó ń ṣépè fún wa. Ọjọ́ wa lójú náà tí ọba kan ní tí ọba ní tẹ̀sẹ̀ ọba nǹkan bá ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ òkìṣẹ́ lásán. Àwọn tí wọ́n kọ̀dé ta tí wọ́n ń tọ̀nù lé àwọn ló fà á. Tí bàjẹ́ àwọn tí wọ́n kọ̀dé ta tí wọ́n ń tọ̀nù lé ni, tí àbàjẹ́ pé a rí àwọn kan náà àwọn fámílì wa tọrọ òye tá à ń ṣàlàyé fún tí òye wọn, tí wọ́n wá lọ bọ́ọ̀dì sọ́dọ̀ yín, tí wọ́n ń wá ràn lọ́wọ́ yín tíbi tí ó ṣe náà lọ́wọ́, àwọn ló fà á. Ṣùgbọ́n síbẹ̀ ẹ lọ ṣọ́ra yín o, ẹ lọ ṣọ́ra yín gidi gan, tẹ́ bá fẹ́ rí ìbínú Ọlọ́run èèyàn ń ṣẹ̀ṣẹ̀ yìí o, ẹ lọ ṣọ́ra yín gidi gan o. Ọ̀rọ̀ yín pọ̀ lọ́wọ́ mi o, mọ̀kàn ń sẹ́nu kù fún yín ni o, ní gbogbo àwọn àṣírí yín ó wà lọ́wọ́ mi gidi gan lórí ọ̀rọ̀ yìí. Gbogbo ń tẹ́ ẹ ṣe pátá ó wà lọ́wọ́ mi báyìí, ṣùgbọ́n mo bá yín fi pamọ́ torí ọpẹ́ mi wá dúró lónìí. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bá wa bẹ̀bẹ̀ àti yẹ ká TNT mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o, àti gbogbo ẹ̀yin èèyàn gidi, ẹ̀yin èèyàn àtàtà tẹ́ ń bá wa bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀kan yóò ní dé bàjẹ́ o. Gbogbo yín bẹ́ẹ̀ fẹ́ kọ́rọ̀ yín orí Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ fẹ́ kọ́rọ̀ yín ó jẹ́ Ọlọ́run á jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ o. Gbogbo ohun tí ó wù yín tí ó ní dùn mọ́kàn yín Ọlọ́run á lè jìnnà sí yín o. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalina walhamdulillahi rabbil alamin.